aṣubú o, dandan ni aṣubú. Dágónì ayé rẹ aṣubú lulẹ̀. Kó bá lọ sínú Sámúẹ́lì kínní orí kẹrùn, kó bá ka ẹsẹ̀ kínní lébẹ̀. Ìyẹn Fílístínì nínú ìyájúran, nínú ayọ̀ ayọ̀jù, ẹja kún gbé àpótí ẹ̀rí Ọlọ́run, jí gbé, gbígbà kan mọ́rúkọ ọmọ Ọlọ́run àwọn lọ sílé òrìṣà. Ẹja kún gbé àpótí ẹ̀rí Ọlọ́run nì, ẹja kún gbé gbé lọ sí ilé òrìṣà ìran Fílístínì fúnra wọn. Agbègbè ibìkan àkàn pè ní Aṣídódù, ibẹ̀ ni ilé òrìṣà Dágónì ní ibẹ̀ lẹ́yà. Dágónì jẹ́ òrìṣà kan gbajúgbajà láàrin ará Fílístínì lúgbẹ̀. Kò jẹ́ pé ọmọ, kò jẹ́ pé ọgbàjú, kò jẹ́ pé ìrákẹ́ jọ̀sí kó ọ̀fẹ́ jẹun lè pọ̀ jù. Ará Fílístínì nígbà kan rẹ̀ aṣàṣejù kí ṣìgìdì rán kò fẹ́ ṣeré ẹ̀tẹ́. Àríwí àpótí ẹ̀rí Olúwa kí àwọn ọmọ Ísírẹ́lì kan mí yangàn lè yan ọ̀ràn tètè o. Ọ̀tá náà ayọ̀ ló níwá pé ọ̀ràn tètè ọ́. Wọ́n ti mọ àṣírí rẹ̀. Ọmọ Ọlọ́run lọ àwa máa rí dí lórúkọ Ọlọ́run Olódùmarè. Kọ́dẹ̀ ti já wa máa rí dí nínà nínú ayé rẹ̀. Ẹ̀sọ́ ni arúdì rẹ̀ o. Ó bá jẹ́ pé ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, ó bá jẹ́ pé ibẹ̀ ló ìgbé. Iná sapá yóò borí, yóò ṣẹ́gun rẹ̀. Òtìjú náà padà gbà lé èyìn òrèyìn. Ìyẹn ọmọ Ísírẹ́lì, ìyẹn ọmọ Fílístínì, ọjà kò jí àpótí ẹ̀rí ni, ó jí gbé. Ẹgbẹ́ àbí ọgbà ni àpótí ẹ̀rí ràn gan, àti Dágónì òrìṣà ràn gan. Ọjà kò yà gbé àpótí ẹ̀rí, ọjà kò gbé sí ẹgbẹ́ Dágónì ràn. Ìjọ àkọ́kọ́, bàkà jí níjọ́ kejì, wọ́n rí pé Dágónì ó ṣubú yakata o níwájú àpótí ẹ̀rí. Kéyìí àrúrè yìí rì. Ọjà kò gbé sáyé rẹ̀. Kẹ̀jẹ́ bá mọ̀jọ́ gbọ́ létà lébẹ̀ẹ́ ni o. Ìgbà kan ìdíjọ́ kejì, òṣùbù ìjọ́ kejì, ó le o, ó burú ju tijọ́ àkọ́kọ́. Kẹ̀ṣẹ̀lẹ̀, ní mọ́ra ká mọ́ra balẹ̀, èyí ni Dágónì. Látọrùn bá lórí ẹja kò kán dànù. Ọ̀rẹ́ méjèèjì tí wọ́n mọ̀ wíṣe náà gbẹ́. Ìyẹn bí kò jẹ́ pé ọjẹ́ ẹlẹ́gẹ́ ọrùn àtọgùnrún ọjà kò kán sọnù. Láàrin sọ ní mọ́kàn o, àmọ́ bọ́yá atẹ́gùn lásán lè fẹ́ dànù. Ọjà kò fọ́n ká. Láti jọ́ọ̀nì, kan rí pé orí rẹ̀ gé láàrin sọ ní yí ọbẹ̀, láàrin sọ ní mọ́kàn. Ó rí sún ọ́n. Ọjà kò mọ̀dé yóò lọ súlé òrìṣà rán mọ́. Títí dòní ní Aṣídódù àti kété ulé àbí eréko òyìnbẹ̀ká títí dòní. Yàtọ̀ séyìí ni Bíbélì wí Ọlọ́run ìyá wúwo lòdì sí ìran ọmọ Fílístínì àtàlẹ̀rán lébẹ̀. Wà mọ ọkàn rẹ̀ dá ṣe, ti mọ ọkàn á ṣe. Bá náà ni ọ̀tá náà yá wí. Ìṣèyìn bọ̀rọ̀, ìṣèyìn bọ̀rọ̀. Àwọn ọmọ kan ṣe, àyẹ́kọ́gbọ́n yìí bá mọ́ lọ, àwọn ọ̀nà kan, ọjà. Ọjà kò gbé àpótí ẹ̀rí ni. Wọ́n lè gbé lọ sí ibi kan pè ní Gáàtì. Ọlọ́run jà kan dá wàhálà sínú ayé ìrákẹ̀lé Gáàtì. Lọ́ra alẹ̀rán náà lè tì í. Òdìrán bẹ̀rẹ̀ sí yọ. Èdè òyìnbó àìsàn emerald sí ìyọ̀dí ó dé bá wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí jòyà. Wọ́n lè gbé kó lébẹ̀. Ẹ̀rá Gáàtì wọn dọ́gbọ́n sí. Wọ́n jà kò tí í sọ wá. Wọ́n lè tí sọ̀dọ̀ ẹ̀rá Ékrọ́nì. Ẹ̀rá náà òbíjà kò dẹ̀ bá wọn. Títí. Kan lè mú yàn náà kan rárá. Òun kan wíwọ́n gbé àpótí ẹ̀rí o. Ṣerù ọmọdé o. Ọmọ Ọlọ́run kan mọ́rúkọ rẹ̀ ìyá iṣó ìgún ni. Ìlú akóbá ààrẹ lẹ́yìn oore yìí kó bá mọ̀ ṣe yín. Wọ́n ra Aṣídódù
ìwọ ará Fílístínì wọ́n bọ́mọ Ọlọ́run ń jà wẹ́ẹ̀ mú túmọ̀ orúkọ ní ọmọ Ọlọ́run wẹ́ẹ̀ bẹ̀rù kí Ọlọ́run kẹ́ máa gbàlẹ́ ọ fún parun àyàfi ìgbà kan ṣẹ̀ dá àpótí ẹ̀rí Ọlọ́run dá padà sáàyè rẹ̀ gbẹ̀nà tó lù sí mi ìwọ náà ṣe kọ́ lónìí ń Ọlọ́run kò jí kó wẹ́ẹ̀ síbi kí wo lè tẹ̀rẹ̀ wo gbójú síbi kì í yóò yí ọ jákò yí ọ̀nà ṣọ́ọ̀ṣì jákò kérù lébẹ̀ àyàfi ìgbà kan báyà dá padà ọ lòdájọ́ Ọlọ́run tó yóò kó lórí ayé rẹ̀ kété àgbà náà kò éwèé rì ní kété oríṣiríṣi ubi kẹ́ bá ọ nì torí pé ubi lòpìnlẹ̀ èò rẹ ubi lòpìnlẹ̀ okòkò éwèé ṣe nì lónìí o Ọlọ́run ń ṣẹ́ṣọ́ lórí ìhàn àpótí rẹ̀ kó bá jẹ́ ọmọ Ọlọ́run lọ ibi kọ̀ọ̀kan gá ògolo igbé ni ìwọ gan-an ni àpótí ẹ̀rí Ọlọ́run kété ara kan jí ní gbé wọ́n bá rí ọ gan ara mi Ọlọ́run lọ́ra rẹ̀ jìnnìjìnnì ààbò wọn kọ̀ọ̀kan gbé ọ dé inú ìwòran gan fúnra ara lọ́dà pàṣẹ pé kàn dání padà èṣù lọ nìkan yìí wá Dágónì á ṣèyí ṣubú níwájú àpótí ẹ̀rí ni kété ogun inú ayé tèmi gan níwájú Jésù mi wọn láti tẹríba ni Dágónì òṣùbù ọmọ Ọlọ́run àyàyọ̀ ṣẹ́gun òjò lórúkọ mi kọ́ bá dẹ̀ fẹ́ pè mí lápótí ẹ̀rí wò yóò wí bá ọ ní ká gbàlà kárí ibi dé sílé ìjọba Ọlọ́run ire o.